mo ṣe di àtúnbí nínú Jésù Krístì. Olùkọ́ ìbùkún Olúwa Adékọ̀yà. Lọ́jọ́ kan, nígbà tí mo jẹ́ ọmọ ọdún 9, 2005, mò ń padà dé láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ní ilé ẹ̀kọ́ mi, olùkọ́ wa fún wa ní ìwé ìtàn láti kà. Wọ́n sì wí pé ẹni tí ó bá fi èérí yí àwọn ìwé ìtàn yìí á san $52. Nígbà náà mo kàn ní cent 10 cents ní kóló mi. Ó jẹ́ ibi ìfowópamọ́ mi. Nítorí náà, mò ń gbìyànjú láti jẹ́ kí ìwé náà má dọ̀tí. Àti dé iwájú ilé tán ni ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ sí ń béèrè fún ìwé náà láti wò ó. Mi ò kọ́kọ́ fún wọn ní ìwé náà nítorí pé mo ò fẹ́ kí ó ní àbùkù. Ṣùgbọ́n àánú wọn ṣe mí díẹ̀. Bí mo ṣe nawọ́ láti fún wọn ní ìwé náà, ni ìwé jábọ́ lọ́wọ́ mi. Bí mo ṣe ṣí ìwé náà, mo rí i pé ó ní èérí díẹ̀. Bẹ́ẹ̀ ni àánú tí mo ní sí ẹ̀gbọ́n mi di ẹ̀gàn. Mo sunkún wọlé ni. Kàkà kí n jókòó láti ṣe iṣẹ́ àmúrelé mi, omi kàn ń dà láti ojú mi ni. Mo wá gbàdúrà sí Ọlọ́run kí ó mú ayé yìí tí mo ní, kí ó sì fún mi ní ayé tuntun. Kì í ṣe pé mi ò tí mọ̀ tẹ́lẹ̀ pé Jésù wá sí ayé yìí láti fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ wa dànù. Ṣùgbọ́n ní àkókò ráńpẹ́ yẹn tí ayé ò wù mí gbé mọ́, ìgbàlà tí Jésù máa ń gba ènìyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí mo fẹ́ jù ní gbogbo ayé yìí. Olúwa sì gbà mí là kúrò nínú ẹ̀ṣẹ̀ lọ́jọ́ yẹn. Ó fọ ọkàn mi mọ́ láúláú. Ẹ̀gàn tí mò ń gan ẹ̀gbọ́n mi, ó di ẹ̀bẹ̀ fún ìdáríjì. Ọjọ́ yẹn, ọkàn mi kún fún ayọ̀ débi pé mo dàbí ẹni tí ó ń rìn lórí afẹ́fẹ́. Lọ́jọ́ yẹn, mo di àtúnbí nínú Jésù Krístì. Ògo fún Bàbá lókè ọ̀run. Àmín. Ẹ ṣé gan-an. Ó dàbọ̀.